bá tún wò nígbà tí Ọ̀rúnmìlà bàbá Ifá tó sọ̀rọ̀ nípa ìlú Ọ̀tà ẹ lọ wò ó nípa nígbà yẹn ó jẹ́ around 1000 years before Christ ni wọ́n ti sọ̀rọ̀ ni Ọ̀rúnmìlà ti sọ̀rọ̀ nípa ìlú Ọ̀tà. Ó sọ nínú àwọn fásifá ẹ̀kọ́ wà tó jẹ́ ọ̀sá méjì ẹlẹ́yẹ tọ́jẹ̀ tó jẹ́ òwíwí ìrètí tó pè ní ìrètí ọlọ́tà. Ìyẹn ló túmọ̀ wípé ìlú Ọ̀tà ó ti wà tipẹ́tipẹ́ láti ìta Ifẹ̀ Òdáyé. Ká bá ń sọ ọ̀rọ̀ Ifẹ̀ Òdáyé kì í ṣe nǹkan kékeré. Ọ̀rúnmìlà nígbà tó fi Ifá sílẹ̀ ní Ọ̀tà, ẹ wo pálásì wa tá à ń pè ní ẹnu ọwá yẹn, Ọ̀rúnmìlà ló fi sílẹ̀ ńbẹ̀. Tó kí la wá ń sọ. EKUN ọba tó KABIR ọba LANLEGE EKUN tó kí ọba ọba tó KABIR túnde EKUN ọlọ́pàá ọdún lọ́tà káàbíyèsí ìmọ̀síkìlà ìpínlẹ̀ Èkó káàbọ̀ tó lọ́jọ́ ẹ̀kùn káàbọ̀ tó láàbọ̀ kí ọba káàbíyèsí ọba tó KABIR LANLEGE káàbíyèsí túnde ọba tó KABIR EKUN tó máa ń lè rọ́ọ̀bá ọba tó ń bá ọba lè rọ́ọ̀bá ọba tó KABIR káàbíyèsí.
much. Distinguished ladies and gentlemen, I want to officially announce the arrival of His Royal Majesty KABIR Oba KABIR Adeyemi Oba LANLEGE KABIR. Ẹ jẹ́ ṣe kábíyèsí o. Ẹ ṣe kábíyèsí o. Kábíyèsí, you highly welcome, sir. Kábíyèsí, kábíyèsí, kábíyèsí. Kádé kó pẹ́ lórí kábíyèsí. Kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀ kábíyèsí. Kí àwọn olórí kó máa ṣe nọ́mà kábíyèsí. Araba. Araba. Ẹ jẹ́ kí a máa fi àsìkò yìí kí ọba wa kábíyèsí tó gbé kábíyèsí mì, ọba tí ò ní kú láíláí, ọlọ́run ọba náà ló tó rí bẹ́ẹ̀. His Royal Majesty ọba ABDUL ọba LANLEGE EKUN 2 àrólé ìgbọ́mọdé mo ṣí fìlà forí adé mo súnmọ́ ọba níwọ̀n ẹgbẹ̀fà mo jì sọ́ba níwọ̀n ẹgbẹ̀je arọ́ba tó lọ bá pa kábíyèsí àrólé ìgbọ́mọdé ọmọ aródẹ̀dẹ̀ ọwọ́ mi ẹ̀ ní kú ẹ̀ ní wálẹ̀ láíláí àwọn olórí àtúbọ̀ ṣiṣẹ́ ìbí láàfin olùkẹ̀rẹ̀ àdókì kábíyèsí o kábíyèsí ọba LANLEGE EKUN 2 kábíyèsí ẹjọ́ tẹ́ bá ti ń lọ ilé ẹlọ tì ní mọ́túbú ó pè mí kí n máa gbé mi túbú ọlọ́tà ju kí n máa gbé ilé ìyá mi lọ kábíyèsí adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ ọba ba lórí ohun gbogbo kábíyèsí ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń yàwòrán ẹ̀ kúrò níwájú kábíyèsí ẹjọ́ ráyè gbẹ́sẹ̀ lé mi ẹjọ́ ẹ jẹ́ kí kábíyèsí gbẹ́sẹ̀ lé mi ọba ọlọ́tà kábíyèsí tí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ kò sí rẹ̀ ní gbogbo Nàìjíríà kábíyèsí ọba ọlọ́tà ẹ̀ ní kú ẹ̀ ní wálẹ̀ kábíyèsí o mẹ́nà stage. Ìṣọ̀lá adé arógunmọ̀ máa ṣàmójú bá fọlọ́wọ́ bá. Kábíyèsí ọba tó tó bẹ̀rẹ̀ ọmọ Abdul KABIR. Kábíyèsí ọlọ́ta ọ̀dọ̀ ọba. EKUN 2 ọba Abdul KABIR ẹ̀rùbí. Mo kí kábíyèsí ọba. Mo kí kábíyèsí ọba Abdul KABIR àdùpẹ́ lórí. Kí bàtà ti pa lẹ́sẹ̀ ọ̀gbọ́njẹ́ àríwá ẹ̀kọ́ pẹ́. EKUN 2 kábíyèsí mọ́ ọ̀gá ẹ̀rùbí. Kábíyèsí wọ́n ti jíṣẹ́ arógunmọ̀ mọ̀ ẹ̀sẹ̀ ṣe nǹkan. Kádìláwà kábíyèsí ọlọ́ta ọmọ wọn pẹ́ ní kalẹ̀ lọ́yọ́. Abdul KABIR ọlọ́jà ní bàbá pẹ́. Kábíyèsí mo kíra fún bàbá wọn.
iná lójú ọ̀la èyí ọmọ ìdúró lóyún báyìí lọ tètè. kájá ó sáwà sídìí ìṣọ́ṣe ń gbẹ́ ní kálẹ́sà. sísúnà wọn nẹta ọmọ kíyá nígbà yẹn gbàjẹ́ ọ̀sẹ̀ ìṣòro ni ọlọ́ta ọmọ ìgbà ní ìdáná ẹ̀jẹ̀ wa. mo ṣe fi ìlà fún un. Ladies and gentlemen, oya ẹ farabalẹ̀ kẹgbọn látẹnu kábíyèsí ọba ABDUL Professor ABDUL ọba LANLEGE kábíyèsí ṣe bá mi máa gbé yẹn bẹ̀sà. ẹ̀yin ará mi kí n ti gbé o mo kí Araba ní ọdún Ifá tí à ń celebrate lénìí Ifá olókun asọ̀rọ̀ dayọ̀ wọ́n ní tí ọ̀rọ̀ bá ṣú wa lójú Ifá náà la máa béèrè lọ́wọ́ ẹ̀ tàbálẹ̀ wò mi ò wà surprise pé Araba ó ń celebrate ọdún Ifá nílùú Ọ̀tà nítorí tẹ bá wo ìlú Ọ̀tà tá a wà yìí ibẹ̀ lọ ti mú Ifá lọ sí ìlú Ọ̀yọ́ ṣé mo parọ́ ni tó lọ bá mú Ifá láti ìlú Ọ̀tà lọ sí ìlú Ọ̀yọ́ kò sẹ́ni tó lè bèèrè lọ́wọ́ wá pé wá ìtàbí celebrate ọdún Ifá nítorí ẹ bá tún wò nígbà tí Ọ̀rúnmìlà bàbá Ifá tó sọ̀rọ̀ nípa ìlú Ọ̀tà ẹ lọ wò ó nípa nígbà yẹn ó jẹ́ around 1000 years before Christ ni wọ́n ti sọ̀rọ̀ ni Ọ̀rúnmìlà ti sọ̀rọ̀ nípa ìlú Ọ̀tà ó sọ nínú àwọn fásifá ẹ̀kọ́ wà tó jẹ́ ọ̀sá méjì ẹlẹ́yẹ kọ́tẹ̀ tó jẹ́ òwíwí ìrètí tó ń pè ní ìrètí ọlọ́tà ìyẹn ló túmọ̀ wípé ìlú Ọ̀tà ó ti wà tipẹ́tipẹ́ láti ìgbà Ifẹ̀ Òdáyé ká bá ń sọ ọ̀rọ̀ Ifẹ̀ Òdáyé kì í ṣe nǹkan kékeré Ọ̀rúnmìlà nígbà tó fi Ifá sílẹ̀ ní Ọ̀tà ẹ wo pálásì wa tá à ń pè ní ẹnu ọwá yẹn Ọ̀rúnmìlà ló fi sílẹ̀ ńbẹ̀ tó kí la wá ń sọ mo dúpẹ́ lọ́wọ́ Araba Fáníyì Fáṣọlá tí ò jẹ́ ká gbàgbé ìtàn ìlú Ọ̀tà inú mi dùn
wọ́n ní báwo làwọn mo kí àwọn ẹ̀yọ̀ tó máa ń sọ á ní irọ́ èrò ni mo yọ fún ẹ mo yọ fúnra mi mo dúpẹ́ lọ́wọ́ yìí o lágbára Ọlọ́run lọ́dún tó ń bọ̀ gbogbo wa náà àtúwá péjọ àtúwá ṣe ọdún Ifá gbè wá o gbogbo ibi tí mo ti lọ láti àárọ̀ ẹjọ́ ó ti rẹ̀ mí dé ẹjẹ́ kí mi náà lè máa padà lọ sí palace ẹ ṣé mo dúpẹ́ o. Kábíyèsí ọlọ́tà LANLEGE ẹkùn kejì tẹ́kì. Kábíyèsí tí ń sọ kábíyèsí tí ń pàṣẹ kábíyèsí tí ń rẹ kábíyèsí tí gbàdúrà ó ṣe é ṣe ni. ìṣọlá sáyidì àrùn kábíyèsí ọlọ́tà ọ̀dọ̀ ọ̀gbà kábíyèsí ìgbà ìlàwà ìlàwà. Ẹ má ṣe ṣáàtì náà. ọlọ́tà ọ̀dọ̀ kábíyèsí ọba ndùn KABIR LANLEGE ẹkùtù kábíyèsí mọ kíákíá ọba ABDUL kábíyèsí ló kọ́ wa alàgbàjì ló tẹ̀lé ní ìjọba kábíyèsí ìjọba 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 ní ìlú ọlọ́ta ọ̀ṣọ́. Kábíyèsí ọba àgbẹ̀ kábíyèsí adẹ́pẹ́ lórí ní bàtà sọ̀tẹ́lẹ̀ sọ̀rọ̀ ọba. Èmi ò yájú sọ̀tà mi ò ní tẹ̀sán ọba. Àrọ́bà pé lọ́ máa ń lò ọba. Lọ́sibọ́ba ni wọ́n jẹ́ ẹ̀ka. Ojúnà sọ́ba ni wọ́n gbé jẹ́. Àrọ́bà pé lọ́ba pa kábíyèsí ABDUL ọba LANLEGE. Bàtà sí ìpá ẹlẹ́sẹ̀. Adégbélé òrìlò. Bàtà sí ìpá ẹlẹ́sẹ̀ ọba. ABDUL mọ̀kọ́ba. Olúwo olówókè. Ìwọ nìjọ́ ọ̀pọ̀ ọ̀rùn kó máa bọ̀ wá ságbó wa. Kábíyèsí bẹ́ẹ̀ lágbára. Adébáyọ̀ mo sì retí ẹlẹ́bẹ̀ mi fèsì wá. Ṣé ìrò ló máa mú wá? Àbí bọ́ọ̀sì? Mo ti retí ẹlẹ́tọ̀ọ̀tà Adébáyọ̀ olówó kan. Gbogbo
unique bọ́tọ̀. olówó kò máa wọlé máa rọra. ìgbàkùnrin dé máa wọlé ìlédè. olówó kò máa wọlé máa rọra. ìgbàkùnrin dé mi mo bàbá dùn lọ́wọ́. Ajíbọ́dù ṣẹṣẹ, Ajíbọ́dù ṣẹṣẹ, Ajíbọ́dù ṣẹṣẹ bá kọ́lẹ́dẹ́. Ajíbọ́dù ṣẹṣẹ bá kọ́lẹ́dẹ́. Bọ́lá yẹ sí Fobia, ẹ̀yọ́ lórí ọ̀dọ́, ẹ̀yọ́ lórí ọ̀dọ́ Fobia. Kálẹ̀ Fobia mo kì í látàtàrà ẹgbẹ̀rẹ̀ ẹ̀dásí rẹ̀. Fobia mo bá kíyẹ́kíyẹ́ òṣèlú mo kì í ẹ̀dá rúrò ẹlẹ́wọ́ pẹ̀lú àwọn ilẹ̀ ìbákọ̀rẹ́dẹ́ mi mo máa ń gbádùn wẹ́ẹ̀. Ìgbàgbọ́rẹ̀ ẹgbẹ́ mi lò ní ìgbàgbọ́rẹ̀ mi. Ẹ̀rọ ni wọ́n bá. Àṣà Yorùbá TV, Àṣà Yorùbá TV. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Òtítọ́ ni kíkọ̀ ní gbóká tó fi di ọmọ gbẹ́gbẹ̀dù. Ìlẹ̀kẹ̀ pọ̀ lọ́jà kí Ṣàngó tó wájú mọ́kẹ́lẹ́ o. Ìlú pọ̀ láyé kí Ọbàtálá tó yàn lùgbìn láàyò. Àṣà Yorùbá TV, egun kakaka ti tajà lẹ́nu. Àṣà Yorùbá TV, ìkànnì àpèwáwò tí gbogbo ẹgbẹ́ rẹ̀ ń gbóṣùbà fún. Tó bá jẹ́ torin tìlù tàṣà ìbílẹ̀ gbígbé lárugẹ ètò lóníranran bí ojú ìlú òfin abala àbáláyé abala sóyẹ kó rí bẹ́ẹ̀. Elédùmarè ló dirí ẹwà fákùkọ wà fún ètò lóníranran tẹ́ ẹ ní níwájú tẹ́ ẹ sì fẹ́ kí gbogbo àgbáyé ọmọ. Àṣà Yorùbá TV ìníkẹ́ ẹ kàn sí fún ọdún ìbílẹ̀ lóníranran ìgbéyàwó àti onírúurú àṣeyẹ. Àṣà Yorùbá TV yóò bá yín gbé fáyé rí. Ẹ lè kàn sí Àṣà Yorùbá TV lórí Facebook, Àṣà Yorùbá TV 2 YouTube wọn, Àṣà Yorùbá TV bákan náà email address asayorubatv@gmail.com, Instagram wọn rèé àṣà_Yorùbá TV, bó sì jẹ́ Twitter Àṣà Yorùbá TV, tẹlifóònù nọ́mbà wọn rèé 070-637-34729 tàbí 070-138-84292. Àṣà Yorùbá TV, Olódùmarè ló dirí ẹwà fákùkọ. civilization ló jágbá gbogbo.